àwọn tá à ń bá ṣe ni ò fẹ́ wa, gbogbo ọ̀nà náà fi lé wa, gbogbo ọ̀nà náà fi sọ pé àwọn ò fẹ́ wa, ṣùgbọ́n kàkà kó sàn ó ń le koko sí ni. Ìkórìíra náà wá pọ̀ débi pé àwa tá a jọ ọmọ ẹgbẹ́ gan ti di pé à ń yìnbọn lura wa, wọ́n ń yìnbọn lù wá, wọ́n ránṣẹ́ aburú bíi kókú tọ̀ tí apá ò bá ṣe sán mọ́ ó ṣe kálérì. Orúkọ mi ni ọ̀mọ̀wé Najim Fọláṣayọ̀ Salam Ìwàlóye. Wọ́n ṣẹ̀ṣẹ̀ fi kan kún Ìwàlóye tó yẹ lóye. Ọmọ bíbí ìlú Èjìgbò ni mí. Mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Èjìgbò, girama náà ní àdúgbò Èjìgbò. Mo lọ sí Ilé Ifẹ̀ níbi tí wọ́n ń pè ní Ọ̀yọ́ State College of Art and Science, wọ́n ti yí padà sí. Láti bẹ̀ mo lọ sí iléèwé yunifásitì ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Mo kẹ́kọ̀ọ́ gboyè nínú ètò òṣèlú, mo gba kejì nínú ètò òṣèlú, mo gba ìkẹta nínú ètò òṣèlú ní iléèwé kan náà. Mo jẹ́ olóṣèlú tó bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ pẹ̀pẹ̀, láti local government. Mo ti fìgbà kan rí jẹ́ alákòóso ètò ìlera, supervisory councillor ní ìjọba ìbílẹ̀ Èjìgbò. Láti bẹ̀ mo gbèrò láti ṣe alága ìbílẹ̀ l'Èjìgbò. Nígbà náà lọ́hùn, ẹgbẹ́ tó wà lókè tó wà ní state wọ́n fọwọ́ lágbára lójú, wọ́n gbà. Mi ò jẹ́ kó rẹ̀ mí. Ní ọdún 2007 mo díje gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun, mo dẹ̀ wọlé. Ṣùgbọ́n ẹgbẹ́ tó wà ń ta ńgbà náà wọ́n tún lò mí. Lẹ́yìn ọdún méjì wọ́n yọ mí kúrò ńbẹ̀. Àwọn èèyàn mi ní ìlú mi, àṣà wa ni pé ẹnìkan bá ti ṣe lẹ́ẹ̀kan kò lè ṣe lẹ́ẹ̀mejì. Ṣùgbọ́n lórí tèmi ó yàtọ̀. Ìbò tó tún tẹ̀lé èmi ni wọ́n tún fà kalẹ̀. Ọlọ́run dẹ̀ tún ní kí n wọlé. Eléyìí ló sọ mí di abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tó tásìkò, bá ṣe ṣètò ìbò ládùúgbò wa ni pé tí àárín gbùngbùn Èjìgbò bá ṣe honorable, agbègbè Èjìgbò á ṣe alága. Tó bá dọdún kẹrin tó ń bọ̀, á yí padà, alága á wá sí Èjìgbò. Ṣùgbọ́n ìgbà tó dé ọ̀dọ̀ mi, pẹ̀lú àánú Ọlọ́run tí mo rí gbà, àwọn tó yẹ kó kàn ìyẹn agbègbè, wọ́n là ń yọ̀ǹda mi kí n tún continue, kí n tún máa tẹ̀síwájú. Ìyẹn ló jẹ́ kí n ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin fún ọdún 8. Ìbàjẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ la ṣe ń bá lọ. Onílé ò sì ní sánú ilé. Ṣùgbọ́n tí àwọn èèyàn bá ti fẹ́ wọlé mọ́ lé lórí, yóò wọ ọgbọ́n dá sọ̀rọ̀ ara ẹ̀, yóò rọ adúró sẹ́gbẹ́ kan pé bẹ́ẹ̀ bá fẹ́ kówó ẹ má wọlé mi lórí. Ní mo ta kọ́sọ́ la ṣe kúrò ńbẹ̀. Kì í ṣe pé àwa ò tún wá tún fẹ́, àwọn tá à ń bá ṣe ni ò fẹ́ wa, gbogbo ọ̀nà náà fi lé wa, gbogbo ọ̀nà náà fi sọ pé àwọn ò fẹ́ wa. Fún ìdí yẹn, a wòye títí pé ọmọ ṣe é ṣe kí kinní yìí kó látúntò kó dẹ̀ ṣe dáadáa. A wòye fún ọdún tó pọ̀. Àwọn èèyàn mọ̀ bá ṣe ń ṣe ni. Bóyá tá a bá wòran díẹ̀ tá a dẹ̀ ń dúró, wọ́n á yé wọn pé bó ṣe ká ṣe leléyìí. Ṣùgbọ́n kàkà kó sàn ó ń le koko sí ni. Ìkórìíra náà wá pọ̀ débi pé àwa tá a jọ ọmọ ẹgbẹ́ gan ti di pé à ń yìnbọn lura wa, wọ́n ń yìnbọn lù wá, wọ́n ránṣẹ́ aburú bíi kókú tọ̀ tí apá ò bá ṣe sán mọ́ ó ṣe kálérì. Ọ̀nà sì pọ̀ tí èèyàn lè gbà dé ìjọba ọ̀run.
láṣẹ wò pé ní táwa nífẹ̀ẹ́ sí àkókò lọ darapọ̀ mẹ́gbẹ́ kan tí mẹ́mẹ́ pé nítorí pé a fẹ́ jẹ ni a lọ bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ lórí iṣẹ́ tó yé wa ni ẹgbẹ́ tí ò tí ì sí táwọn èèyàn ò gbọ́ rárá wọn la fi bẹ̀rẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ a bá lọ́nà ẹgbẹ́ tó ń ṣèjọba ni ṣùgbọ́n nítorí pé a mọ̀ tá a gbé lọ́wọ́ a sì mọ̀ tá a ń lé tó ṣe rí bẹ́ẹ̀ a jọ bẹ̀rẹ̀ ni àwa la bẹ̀rẹ̀ olóko ti fẹ́ dolè ayálégbé ti fẹ́ sọ ń lé di tẹ́nàntì àkókò fi ẹ̀já mọ́jà ẹ máa bá lọ káà náà máa bá láì lọ kálàfíà lè bàjọba. ohun tó ń ṣe ọ̀gbẹ́ni ọ̀tọ̀ ohun tó ń ṣe àwọn ọmọlẹ́yìn ọ̀tọ̀ wọn ò fẹ́ rọ̀gbẹ́ni lọ́tọ̀ tiẹ̀ àwọn tá à ń bẹ lẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó ń ṣe wá náà tí wọ́n fi ń ṣe wá. ìyá dànkó ni ìnira di àǹkó ńlọkọ gbogbo àpapọ̀ nígbà tí ẹ̀fẹ́ rẹ̀ nìkan gbogbo ẹni tó bá ti kí káàárọ̀ náà ẹ̀fẹ́ rí gbogbo èèyàn sì lè ṣe aláìmoore náà oníkọ̀ nítorí ọ̀la ni ibì kan láti ń bọ̀ ká tó débì ó sì nípa tẹ́ni náà kó kọ̀ wá yẹ kó di ẹni hòhò kò yẹ ká gba gbogbo aṣọ lára ẹ̀ nígbà tí ọ̀rọ̀ wa jọra wa àjọ dó àjọ ń fara jà àwọn náà ń jẹ mùsùlùmùsùn a fi wọ́n lẹ̀ kán mọ́ jẹ́ a ní pé òkèlè gbígbẹ pẹ̀lú sùúrù tiwa àfàlàmọ́ torí ẹ̀kọ́ ọ̀rọ̀ wa bára wa mọ àkọ́kọ́ ìkórìíra dànkò bákan náà ẹlẹ́ẹ̀kejì ìpìlẹ̀ gbogbo wa tí orúkọ wa yí padà lénìí ọ̀gbẹ́ni tá à ń pè ní Arẹ́gbẹ́ṣọlá yìí ó nípa lórí wa ṣùgbọ́n gbogbo èèyàn ò lè gbàgbé gbogbo èèyàn ò sì lè rántí bákan náà o ṣùgbọ́n náà lọ́mẹ̀sán tí ó sàkálùkù làwa ṣe dóbi tá a dúró sí o. gbogbo ń tẹ̀ ń rí yẹn idán ni tí wọ́n ń pa lójoojúmọ́ ṣùgbọ́n Ọlọ́run tó jẹ́ pé òun ni ọba tó dètè jù ètè tí ẹ̀ ọ̀tá wa kò lè borí ẹgbẹ́ wa ìdájọ́ àná tẹ́ ẹ sọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú wa kò bá wa lẹ́rù ẹ dẹ̀ rí pé àwa gan mọ òfin nínú ẹgbẹ́ wa nígbàrà tá a ti ṣe ètò ìyẹn àwọn ọmọ ẹgbẹ́ olóyè ẹgbẹ́ tí àwọn kan ti lọ sílé ẹjọ́ lẹ́gbẹ́ ò ti ṣèbúra fún àwọn tá a yàn so àfààyè yẹn lẹ̀ pé àwọn èèyàn wa o elected là ń pè wọ́n a ṣèbúra fún wọn ayé sì wà nínú ẹgbẹ́ tí ò bá sí lọ́tún tí ò sí lósì ẹ lè yan àwọn adélé tá à ń pè ní caretaker tá a bá pè wọ́n bẹ́ẹ̀ òfin fàyè gbà ẹgbẹ́ ò sáà níwà kọ́mọ́ lò lórí sá ẹgbẹ́ wa ní olórí àwọn náà dẹ̀ sórí wa rí gbélé ẹjọ́ oríṣiríṣi ìdájọ́ là ń gbà o àwọn kan sọ báyìí lénìí àwọn kan sọ báyìí lọ́la wọ́n sọ báyìí lénìí ó yé wa àwọn tó dẹ̀ ń ṣe náà mọ̀ ìdájọ́ tẹ́ gbọ́ lánàá yìí ọ̀sẹ̀ tó lọ lọ́yẹ̀ wọn ti dá ṣùgbọ́n kò tí ì jọ tí wọ́n fẹ́ àdúgbò ẹwọ́ lọ́wọ́ pé àyè sì tún wà síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pẹjọ́ yìí ó tó èèyàn 18 náà àwọn tó pẹjọ́ tí wọ́n ti ya jáde pé àwọn ò pẹjọ́ mọ́ kódà ẹlòmíì ó ti dálága ẹgbẹ́ mi ṣé àwọn tó ń dàyàn láàmú wọn kúkú mọ̀ pé gbogbo ayé ló ń wo àwọn gbogbo ayé ń rí wọn ìwé tí àwọn èèyàn fi sọ pé àwọn ò fẹjọ́ mọ́ wọ́n sì ti kọ́ sẹ́gbẹ́ ṣùgbọ́n ìtọ̀ Ọlọ́run kó ṣàṣe kí a máa ní ìdájọ́ òdodo Nàìjíríà gbogbo àwọn tó ń rẹ́rìn lónìí òjò ń payọ̀ orí ń dunnú ni o bójò bá ti dá òun ọ̀ràn òyìnbí náà ó yọ bó bá jẹ́ bẹ́ẹ̀ ló dáa ẹ̀já máa bá lọ ká máa wọ́wọ́. èèyàn kan ò lè gbọ́n tán kó mọ gbogbo nǹkan tán ayé gan ayé ń yí yíyí láyé ń yí yíyí láyé ń yí o ayé ò ṣe dẹnìkan yíyí ló ń yí ẹ rí i pé ń tá a mọ̀ lánàá kọ́ la mọ̀ lónìí aṣọ tá a ń wọ̀ ní jìlù kọ́ la ń wọ̀ ń sìn ìsọ̀rọ̀ wa ìmúra wa ìṣe gbogbo nǹkan wa ó ń yàtọ̀ ni
àwọn tó ṣe lánàá tí ń bẹ ń ta lánàá ni wọ́n ṣe, ìtí ń bẹ ń ta lónìí tèmi rí tí wọn ò tíì ṣe ó ní mo fẹ́ ṣe àti ìṣe náà rí nípínlẹ̀ Ọ̀ṣun nítorí pé òfin ò tíì fààyè gbà gbogbo àwọn tó ti lọ. Òfin ṣẹ̀ṣẹ̀ dé ọ̀sẹ̀ fààyè gbà ni ó ti tọ́dún mélòó kan náà ó ti lé lọ́dún 3 báyìí o. Èmi rí bá àti ìṣe a sì gbọ́dọ̀ ṣe ọ̀kan nínú ẹ̀. Àwọn nǹkan kan bẹ tá a ti rí tó ti fẹ́ kù lórí ilẹ̀ tá a fẹ́ dá padà. Bọ́lá Ìgè ètò ẹ̀kọ́ ṣe ń gbà náà àríṣe mọ́, èmi fẹ́ dá padà. À ń ṣèwòsàn ọ̀fẹ́ kò ní gbèdéke, àwa fi gbèdéke sí pé ọmọ ọdún kan sí ọdún 18 ó ṣe ṣe kẹ́ ẹ má ti gbọ́ bẹ́ẹ̀ rí. Àwọn àgbàlagbà tí wọ́n ń gbowó oṣù àti ṣèyẹn rí kò ní gbèdéke ọdún àti fọdún sí ìsìn kó lè bá pọ̀ kó lè bá kárí wọn. Bákan náà ètò ìwòsàn wọn láti bẹ̀yẹn lọ sókè àti fi sí ìsìn. Àwọn olóyún tí wọ́n bá lóyún tí wọ́n máa gba ògùn ilé ìwòsàn ìjọba wa lọ́fẹ̀ẹ́ láti jọ wọ́n bá ti lóyún tí wọ́n fi bímọ, nǹkan tá a ṣẹ̀ ń gbédè ni. Ètò ààbò yàtọ̀ sí ní tá a ti rírí tí tí technology ètò Yorùbá tẹ̀lé mo fẹ́ wá technology àwọn ìmọ̀ ẹ̀rọ ti sọ di ọ̀tun táwa fẹ́ kó wá ó yàtọ̀ sí ìta tí ń rí. Ọ̀ṣun tóbi gan, Ọ̀ṣun fẹ̀ gan, ọlọ́pàá ò lè dúró lọ́fíìsì kó mọ tí ń ṣẹlẹ̀, ṣùgbọ́n ìmọ̀ ẹ̀rọ ti jẹ́ ó yé wa pé bí tá a wà yìí nìkan a lè máa wo gbogbo Ọ̀ṣun àti inú igbó àti kọ̀rọ̀ ẹ̀. Ètò táwa mú bọ̀ nìyẹn. Ètò tá a ti ṣe rí àgbáyé gbádùn àwọn òṣìṣẹ́ tá a tún fẹ́ ṣe pàápàá jùlọ ìkúnnilọ́wọ́ nípa ilé àti owó ọkọ̀ ó ṣeé ṣe ká ti ṣe rí ṣùgbọ́n ọ̀nà táwa fẹ́ gbígbà ń sìn ó yàtọ̀ fún wọn. Àwọn àgbẹ̀ bàbá Awólọ́wọ̀ wọ́n ti ṣe àwọn ètò nígbà kan rí tó yẹ pé àwọn àgbà jọ̀hún ó ní ọjọ́ tí wọ́n fi jókòó di rédíò sówó kòkó tó lọ sókè lónìí ni tí ó wà lẹ́nu ètò táwa fẹ́ ṣe faramọ́ ó fara pẹ́ ó jọ pé tí àwọn àgbẹ̀ ò bá tà àwa ó máa tà á máa rà lọ́wọ́ wọn lówó tó jọ wọ́n lójú á sì máa tà fún àwọn tó nílò ẹ̀ ní òkè òkun. Gbogbo àgbẹ̀ kọ́ ló mọ ọ̀nà òkè òkun láti tajà sí ṣùgbọ́n ìjọba gbọ́dọ̀ mọ ọ̀nà láti tà sí. Ètò ọ̀gbìn látayébáyé nígbà táwa ti wà nílé ìwé bí girama lẹ́mọ́ ti sọ pé ohun tó lè mú ọrọ̀ ajé bá àdúgbò wa ni ṣùgbọ́n àsọdà nítorí pé èmi jẹ́ àgbẹ̀. Ètò àgbẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ògo Ọlọ́run yóò di tí ó mú ọrọ̀ ajé Ọ̀ṣun tí ó yí padà sí dáadáa tí àwọn àgbẹ̀ ó sì gbáyé gbádùn. Ó pọ̀ lọ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tá a fẹ́ ṣe, nínú àwọn nǹkan tá a ti ṣe rí tá a tún fẹ́ ṣe tí a tún ṣe tí ó yàtọ̀ sí bá a ṣe ṣe rí. Ó ní ìrónilágbára ìgbà ṣiṣẹ́ àwọn ọ̀dọ́ 20 ẹgbẹ̀rún láti bẹ̀rẹ̀. A ti ṣe rí ìgbọ́n náà tá a tún gbà sí ń sìn yóò tún yàtọ̀. Nǹkan ti yàtọ̀, ọrọ̀ ajé ti yàtọ̀, nǹkan ti wọ́n. Bá a lè sọ pé iye tá a ná lánàá náà látún ná lónìí. A ṣe lọ́nà tí ó mú ìrọ̀rùn bá àwọn tá a bá gbà sí iṣẹ́ náà. Ní 20 ẹgbẹ̀rún ní 100 ọjọ́ àkọ́kọ́ pẹ̀lú ògo Ọlọ́run. A sì rí ọ̀nà ìyanu àti ọ̀nà ọ̀tọ̀ tí àwọn ọ̀dọ́ tinú owó fi lò. Ó pọ̀ lọ bẹ́ẹ̀ tí èmi ti rí. Ẹ wo ètò àwọn ọ̀nà tá a máa ń ṣe, bá a ṣe máa ń ṣe ọ̀nà àbí nǹkan tó jẹ́ ti ìjọba tá a bá ti ṣe tá a máa ń kúrò ńbẹ̀ ni a kì í yan àwọn tí ó máa mójútó. Nílé inú ìjọba tiwa a yan àwọn tí ó máa mójútó àwọn nǹkan tá a bá ṣe tí òfin ní tètè máa bàjẹ́. Bákan náà ètò ọ̀gbẹ̀ àwọn kan ń pè ní agric extension officers ó ti pẹ́ kò sí mọ́. Àwọn dẹ̀ ní wọ́n wà láàrin ìjọba àti àwọn àgbẹ̀. Iṣẹ́ tá a bá fẹ́ rán sí ìjọba àti àmójútó ìdáko wọn àti kí ló yẹ kí wọ́n ṣe. Àwọn àti sọ pé ní káńsù kọ̀ọ̀kan ó kéré tán po àkọ́kọ́ gbàyàn 5
tí wọ́n máa mójútó àwọn àgbẹ̀ wa ní agbègbè ibi tí wọ́n wà. Àwọn eléyìí àwọn nǹkan tó yàtọ̀ ni. Ẹ ti ń rí ọ̀nà, wọ́n ti ń ṣe ọ̀nà táwa ní lọ́kàn láti ṣe ó yàtọ̀ sí tá à ń rí. Ọ̀nà tí ó fọkàn àwọn èèyàn balẹ̀ tí wọn ò sì ní sí tán, tí wọ́n máa jẹ́ adẹ́gún omi lórí ọ̀nà ni, tí ó yọ kùlùlù ní pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà, ọ̀rọ̀ omi mímu pipe water ó ti dohun ìtàn tá à ń pa fáwọn ọmọ tó ń bọ̀ tó ti dáyé ní 20 ọdún sẹ́yìn ẹ̀sìn. Wọn ti ẹ̀mọ̀ kó mi ẹ̀rọ ń bẹ mọ́. Kí ló dé tí ò fi sí mọ́? A ti ń gbé yẹ̀wò, ó sì jẹ́ àwọn nǹkan gbòógì tí àwọn fẹ́ mú ṣe pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tó ti lómi àbí tó yẹ kí wọ́n ti lómi tí wọ́n ò lómi, Iléṣà wà ńbẹ̀, Ìjẹ̀bú wà ńbẹ̀, ibòmíì náà wà ńbẹ̀ tó pọ̀ káàkiri. Òṣogbo, omi ń dóṣogbo tẹ́lẹ̀, omi ń délé Ifẹ̀. A gbé yẹ̀wò, ìjọba tá a fẹ́ fi sin aráàlú làwa fẹ́ ṣe, a fẹ́ sìn ní. Ọlọ́run kó jẹ́ kó ṣe ṣe fún wa. Ìbéèrè méjì lẹ béèrè, ẹ jẹ́ ìyànjú ẹ̀ ní kọ̀ọ̀kan. Gbogbo ọba aláyé, gbogbo ẹgbẹ́ òṣèlú ni wọ́n ń ṣe lójú, ṣùgbọ́n nínú wọn mọ ibi tí wọ́n wà. Ẹgbẹ́ tẹ́ ẹ dárúkọ òun ló wà níjọba nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọba aláyé gbogbo ẹ tó bá sì wà níjọba ní a máa ń ṣe. Kódà bí wọn ò ṣe tí wọn ò gbọdọ̀ sọ́n ṣe ju wọn ní tó ṣẹlẹ̀ tẹ́ rí nìyẹn. Èèyàn ò ní fọmọ ẹ̀ lẹ̀ kó sì mọ ọlọ́mọ o, ṣùgbọ́n kò ṣe sọ níjọ́ náà lójúkoro. Tẹ́ ẹ bá gbàgbé pé mi ni mo kọ́kọ́ lọ, ó sì níbi tí èmi àti bàbá tá a fọ̀rọ̀ sí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí gbogbo bá bá òṣèlú bó ṣe yẹ kí wọ́n sọ ni wọ́n sọ yẹn. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, wàhálà tá à ń ṣe, ìdààmú tá à ń ṣe yìí pẹ̀lú ọjọ́ orí wa àti ibi tí Ọlọ́run ní ká kọ́ ẹ̀kọ́ dé yìí, a lè ṣiṣẹ́ sìn yàn. Gbogbo tí mo fẹ́ ṣe yìí, èmi ni mo mọ̀ bí mo ṣe fẹ́ ṣe. Mi ò lè wá mọ́ tanra mi ò lè sọ fáwọn ẹ̀ pé mo fẹ́ ṣe tí àwọn èèyàn sì gbà wá gbọ́, tí wọ́n sì dúró tì wá, tí wọ́n sì ń retí rẹ̀. Kí wá ní mo kó Ọlọ́run mọ́ ṣe wá lákòótì létà. Ara ò ní wá débẹ̀ o, ìyà ò jẹ wá débẹ̀ o, òṣì ò ta wá débẹ̀ o, òye òṣèlú sì yé wá débẹ̀ pé kì í ṣe àwa láṣẹrú eléyìí wọn. Ní tá a bá láṣẹ àṣẹ ni, èyí tá a bá ní ṣe àṣẹ ni. Eléyìí a fẹ́ ṣe, àwọn èèyàn Ọ̀ṣun sì gbádùn ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Mo dẹ̀ ti sọ díẹ̀ nísìnyí. Nǹkan tí mo sọ ni pé ṣé ẹ rí àti bẹ̀rẹ̀ ti pẹ́. Nígbà tá a dáwọ́ rẹ̀ dúró ní gbogbo ẹ̀ fi rí bẹ́ẹ̀ ní ti Ọ̀ṣun. Nígbà tí Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá wà ní ìjọba, àkọ́kọ́ wọ́n ṣètò agbọ́tàmì tó lé ní 20 káàkiri Ọ̀ṣun. Ẹ̀kejì, wọ́n ra ọkọ̀ tí àwọn ọlọ́pàá gbogbo àwọn ẹ̀ṣọ́ tí wọ́n fi ń ṣe àyíká àdúgbò wọn 24/7 ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó lé lọ́gọ́rùn-ún ọkọ̀ tán rà nígbà yẹn. Ìkẹta, owó kóríyá ń bẹ fún àwọn ọlọ́pàá, àwọn elétò ààbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìjọba àpapọ̀ ní sanwó wọn lóòótọ́, ṣùgbọ́n bí tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ tẹ́ ẹ fẹ́ kí wọ́n ṣe dáadáa, ẹ ṣe kóríyá fún wọn. Bọ́dún bá dé ẹjọ́ àwọn náà mọ̀ pé àwọn ó sọdún. Bí nǹkan kan bá dé ẹjọ́ wọn mọ̀ pé wọn ó ṣe bẹ́ẹ̀. Ìjọba wa ń ṣe nígbà náà lọ, àwa tá à ń ṣọ́ àná ni a kọ̀ntínú rẹ̀. Gbogbo ọ̀nà láàfin dúró ti àwọn elétò ààbò pẹ̀lú ìrànlọ́wọ́ owó àti gbogbo tó yẹ fún wọn. A sì máa ṣe ìrànlọ́wọ́ kóríyá owó fún wọn ní oṣooṣù pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà, mo ti sọ tí ètò ẹ̀rọ ti sọ ayé dà ń sìn, the smart surveillance. Ètò kan ń bẹ tá a máa ṣe, tá a ti ṣiṣẹ́ lórí ẹ̀, tá à ń dúró de àṣẹ Ọlọ́run láti ọ̀dọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tá a bá débẹ̀. Kò ní síbì kankan ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ojú àwọn agbófinró ò ní tó, kódà láti inú ọ́fíìsì wọn. Àti ìwádìí débẹ̀, a sì ti rí. Ó rọrùn láti ṣe. Eléyìí gbogbo ọ̀nà tó wọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun, àbáwọlé àbájáde, kò ní ṣèèyàn tí ó wọlé àbí tí ó jáde tí àwọn agbófinró wa ò ní mọ irú èèyàn tó wọlé, kódà láì dẹnu bodè. Ọ̀kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, á dá ìjọba ètò ààbò sí ọ̀dọ̀ àwọn kábíyèsí ní agbègbè wọn, olóòdẹ ìlú,
jagun ìlú, balógun ìlú, àwọn fìjìláńtẹ́ lábẹ́ àkóso àwọn kábíyèsí yóò ní ètò tí ìjọba máa ṣe fún wọn tí ó fi jẹ́ pé àdúgbò kálukú wọn wá tó mójútó. Àdúgbò ẹnì kọ̀ọ̀kan àwọn náà mọ ọ̀nà tó wọlé, ọ̀nà tó jáde, ọ̀nà téèyàn lè gbà ṣẹ́, ọ̀nà téèyàn lè gbà yọ. Tí a bá ti dí gbogbo eléyìí ní ọ̀dọ̀ tiwa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, a gbàdúrà ti Nàìjíríà náà kó má sí wàhálà o, ṣùgbọ́n lábẹ́ àkóso tiwa tí àwa lágbára rẹ̀ kò ní sí wàhálà ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo ibi tẹ́ ẹ ti ń lọ polongo ìbò lẹ ti máa ń sọ pẹ̀lú ìdánilójú pé ẹ rọ̀wọ́ mú ní oṣù kẹjọ. Pẹ̀lú ògo Ọlọ́run. Kí ló fún yín ní ìdánilójú yẹn? Torí pé ariwo ẹgbẹ́ òṣèlú méjì ló dábàá nípa àwọn èèyàn pa. Ariwo ọjà lẹ́ ń wò, ẹ má wá ariwo ọjà. Àwọn tí ó dìbò wà nínú ilé wọn tẹ̀lé lóṣèlú kiri títì o. Àwọn kọ́ lẹ̀ ń rí. Àwọn tẹ́ ẹ̀ ń rí àwọn táwọn èèyàn ń fún lówó òòjọ́ tí wọ́n sì mọ̀ pọ́rọ̀ Nàìjíríà le, tí wọ́n mọ̀ pé táwọn bá jáde àtijọ́ àti mujọ́ yẹn àṣírí bò. Ó dá ẹlòmíì ń jáde tako ohun tó ní lọ́kàn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń bẹnu lé tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ ohun tá à ń sọ, wọ́n mọ ẹni tó lé ètò fáwọn èèyàn, wọ́n mọ ẹni tí ò lé ètò. Ariwo gbòòrò ijó ní kí ló fẹ́ ṣe òun lọ̀rọ̀ lù. Ètò wo lẹ fẹ́ ṣe? Ta ló ń sọ̀rọ̀ ohun tó fẹ́ ṣe fáwọn èèyàn? Ta ló ń gbé rẹ̀ lọ fáwọn èèyàn pẹ̀lú pé tẹ́ ẹ bá ṣe ò bá ṣe ṣe rè bá ṣe ṣe rè tọ́dẹ̀ yìí? Àwọn tí ó dìbò tó yé yìí inú ilé náà wà o. Èrò tẹ́ ẹ̀ wọ́n ń ta ariwo lásán nìyẹn o. Èrò kan náà lolóṣèlú máa ń kó kiri bọ́ bá ti lè náwó ẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ ọ̀bò ariwo tẹ́ ń wò yẹn kò ń kọ́ nìbò. Ìbò yàtọ̀ sáriwo campaign. Ọkàn wa balẹ̀ pé àwọn èèyàn mọ̀ tá a fẹ́ ṣe ó yé wọn. Àwọn tá a sọ fún pé iná ò ní ṣẹ́jú mọ́ lọ́sùn tí ọrọ̀ ajé wọn àtijọ́ àti mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn orí iná ló wà. Sáriwo náà máa wà mẹ́tọ́ fẹ́ ṣe ètò iná tí ó dùn ó. Àwọn èèyàn mọ̀ tí wọ́n ń ṣe. Ẹjọ́ dàsìkò bò. Ẹ rí agbára Ọlọ́run. Ẹ rí ọ̀nà ìyanu tí Ọlọ́run gbà fẹ́ ṣiṣẹ́. Àwa ní ìgbàgbọ́ pé agbára owó kọ́, agbára ọlọ́pàá àti sójà kọ́, agbára Ọlọ́run nìkan olóògbé wa dá yìí àti àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Pé ó tó gẹ́ o, wọ́n mọ́ yìnbọn mọ́, wọ́n mọ́ pa àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́. Àwọn tá a fẹ́ ṣèjọba lé lórí náà là ń pa yìí, ká má ṣe bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run nìkan ló máa ń fọba jẹ. Ọlọ́run tó máa ń fọba jẹ ọmọ náà bí ó ṣe gbé ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan gbà o. Kò dìgbà tá a bá pàgbó èèyàn tó ká tó dórí oyè o. Ní oṣù kejìlá ọdún tó lọ tí wọ́n ti fà mí kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ ni mo ti tẹ àtẹ̀jáde fún gbogbo èèyàn pé ọmọ ẹgbẹ́ mi ò gbọ́dọ̀ búyàn débi ogun wọn ti ẹ̀ bá yẹn jà. Mo ní kán gbà láàfíà láàyè. Ìṣèlú táwa fẹ́ ṣe kí ló wà lọ́pọlọ wa ni a fẹ́ ṣe. Kí la fẹ́ ṣe tá a fẹ́ fi dún ọ̀tún ṣe la fẹ́ sọ. Ìbọn kọ́. Èèyàn tí ò bá ní tí ó ṣe ní máa ń bá yàn jà. Àsìkò tó mi ronú lórí ní tá a gbé dání débi máa ráyè máa búyàn gan. Àbí kí n kọ́ àwọn tí ó yìnbọn jọ. Ẹ lè gbónú ẹgbẹ́ tiwa o. Àwọn èèyàn yòókù tó ń bá yìnbọn ni ẹ bá pàrọwà sí. Pé kí wọ́n mọ́ yìnbọn mọ́ wọn mọ́ bára wọn jà mọ́ o. Ọpọlọ lèèyàn máa ń fi jìjà òṣèlú. Kì í ṣèjà àbọn àti àdá. Kí lo ní làkà, kí lo fẹ́ ṣe, báwo lo ṣe fẹ́ ṣe, ló yẹ kó jẹ wá lógún, ọ̀nà wo ló fẹ́ gbégbà, báwo lówó ṣe wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítawa ń rò nìyẹn. A gbọ́dọ̀ débẹ̀ ká ṣẹ̀ṣẹ̀ máa sáré bóò láṣẹ ṣe àti sáré ilé ilẹ̀ òun làwa mójútó àráyè ìjà o. Àlàáfíà làwa ń ṣe o, àlàáfíà lágbàláyè o.